nínú gan ó ń gbé mi nínú ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn kí wọ́n wọlé dáadáa kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ mú kí gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé mú kí bẹ́ẹ̀ sí ń wọlé mú kí ẹ gbọ́ kí ló dé tí Yorùbá fi da àṣà papọ̀ mọ́ ẹ̀sìn ẹ wo kíní yẹn ó mi wọ́n bó ṣe rí lára mi kí ló dé tí Yorùbá tí wọ́n fi da àṣà papọ̀ mọ́ ẹ̀sìn ẹ rí i pé àṣà ó dá dúró ẹ̀sìn ó dá dúró ẹ wo orí péjì tá a wà yìí ìgbà ìwáṣẹ̀ láyé àwọn bàbá wa nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá rí ẹ wá wò ó ní ìsìn ẹ rí láyé jọ̀hún ẹ wo èdè ẹ wo àwọn èdè tá à ń sọ Yorùbá ẹ wá wo iléèwé ní ìsìn ọmọ wo ló gbọ́ Yorùbá tó gbọ́ Yorùbá dáadáa mọ́ ọmọ wo ló gbọ́ Yorùbá dáadáa mọ́ ẹ gbọ́ ṣé ẹ̀bi ìjọba ni àbẹ́bi òbí àbí ẹ̀bi àwọn tíṣà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá mi wò ẹbí ta ni ẹ kàn jẹ́ ká jọ gbé yẹ̀wò ṣẹ́bi òbí ni àbí ẹ̀bi tíṣà àbẹ́bi ìjọba àwọn kan sọ wípé ẹ̀bi ìjọba ni báwo ló ṣe jẹ́ ẹ̀bi ìjọba àwọn kan sọ pé ẹ̀bi olùkọ́ ni báwo ló ṣe jẹ́ ẹ̀bi olùkọ́ àwọn kan sọ pé ẹ̀bi òbí ni báwo ló ṣe jẹ́ ẹ̀bi òbí ẹ dákun mo fẹ́ kájọ dá sí ètò yìí mo fẹ́ kájọ ẹ máa kọ́ ẹ máa táìpù ẹ̀ ta ló lẹ̀bi ṣèjọba ló lẹ̀bi ṣé Yorùbá ṣé tíṣà ló lẹ̀bi ni àbí òbí gangan ló lẹ̀bi ta ló lẹ̀bi ẹ dákun mo sọ pé good job ni ẹ dákun mo fẹ́ kájọ dá sí ètò yìí ni torí ọ̀rọ̀ yẹn ó ń gbé mi nínú kí ló dẹ̀ fà á mo lọ bìkan wọ́n pè mí mo bá dẹ̀ wọlé mo ní ẹ káàárọ̀ ń bí o mo ní rárá o ẹ má sọ Yorùbá ń bí o mo ní níbo ni kí n má ti sọ Yorùbá nílẹ̀ Yorùbá kí n má sọ Yorùbá mo ní láéláé iṣẹ́ táwa gbé lọ́wọ́ kí iṣẹ́ òyìnbó kì í sọ̀dọ̀ Haúsá mo lọ kì í sọ̀dọ̀ Yíbò mo lọ kì í sọ̀dọ̀ àwọn òyìnbó mo wá ilẹ̀ Yorùbá ni mo wá kí ló ń mi tí mi ò fi líle sọ Yorùbá ọmọ kan bá dẹ̀ dé lóòótọ́ uncle please don't speak Yorùbá our uncle beat you mo ní àbóre uncle yín ni uncle yín ó nà mí ẹ fẹ́ ṣe àṣàdé ẹ wá ní kí n wá wo rìhásà yín ẹ wá ní mi ò gbọ́dọ̀ sọ Yorùbá sáwọn ọmọ ẹ dákun sóyìnbó lẹ́yìn fi ṣe àṣà ni ṣé òyìnbó ń lẹ fẹ́ fi ṣe àṣàdé ẹ fẹ́ jó ẹ fẹ́ kọrin ìbílẹ̀ orin ìbílẹ̀ tẹ fẹ́ kọ ṣé òyìnbó lẹ́yìn fi kọ́ ni títí àwọn tíṣà ó wà ń bẹ̀ tìjọba gẹ́gẹ́ náà ṣe kí ni ó wà ń bẹ̀ ṣùgbọ́n ètò pọ̀jù ọmọ ẹ̀ka parọ́ tara wa o lójú ti tèmi o òbí ló ní ètò pọ̀jù níbi bẹ̀ tọmọ bá délé wọ́n sọ pé don't speak Yorùbá o speak English kí ló mọ ọmọ igbá ọmọ àwo ọmọ kòkó bàbá sásùn kí ló mú ẹ tọ́ lè kí ọmọ ẹ wàá kí ọmọ ẹ wàá kí ní oríkì kí ní oríkì ẹlòmí ọmọ mi òbí mi ò lè kí ọmọ rẹ̀ irú èmi nìsín ọmọ òjò bẹ́ẹ̀ni ẹlòmí ọmọ gbogbo oríkì tẹlòmí mọ̀ ṣe sọ fún yín ọmọ ọlọ́fà àmọ́jọ ọmọ ọlálọ́mí abísùjó kọ ìjàkadì lóró tọ̀fà ta ni òmọ̀pọ̀fà náà ń kì bẹ́ẹ̀ ṣé wọ́n jọ mọ ọ̀fà ni oríkì rẹ ó yẹ ẹ wo program ta sí lánàá ẹ wo bí torótoró ẹ wo ṣe ń kí ìlú kọ̀ọ̀kan tó dẹ̀ ń sọ tọ́mọ bá ti wá dé láti school òbí wa ní pé don't speak Yorùbá
ẹyẹ wo ẹyẹ ká wò ẹ wá ayé ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní tẹ́ tá a bá fẹ́ ta ẹ wò nísìn ẹ ká wá sí báyìí Yíbò wà ń bí Haúsá wà ń bí Yorùbá wà Yíbò ti pẹ́lẹ̀ Yorùbá ó ti gbọ́ Yorùbá Haúsá ti pẹ́ nílẹ̀ Yorùbá ó ti gbọ́ Yorùbá a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ àṣírí ẹ dákun báwo la ṣe fẹ́ sọ tí wọ́n fi ní gbọ́ a fẹ́ sọ Yorùbá a fẹ́ sọ English a dẹ̀ fẹ́ sọ Yíbò báwo la ṣe fẹ́ sọ tá a ti fẹ́ sọ Haúsá àti Yíbò tá a fẹ́ fi sọ wọ́n nù ẹ dákun ẹ máa share program ẹ máa share ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wọlé ẹ ṣe ẹ máa share rẹ̀ ẹ dákun báwo la ṣe fẹ́ ṣe ẹ kàn jẹ́ ká jọ yẹ̀ wò báwo la ṣe fẹ́ ṣe ẹ jẹ́ kí n wá ran yín létí ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè lẹ́nà ṣé ẹ mẹ́nà àwọn èèyàn mẹ́nà mọ́ ẹ wá bá gbé fóònù yìí ẹ ká tiẹ̀ gbà pé ẹ ká wò bóyá àwọn èèyàn bóyá wọ́n gbọ́ ẹ̀nà ẹ ká wo ẹ̀nà mi ò ní gba kọ́ lọ́pọ̀ bá ń gbé ní mi ò ní gba kọ́ lọ́pọ̀ màá kàn gba kọ́ díẹ̀ bóyá bí èèyàn mẹ́ta àbí èèyàn mẹ́rin afẹ́ wò ta ló owó tó fi máa pè ò ní wọ́n ẹ ìwọ tó bá mọ ẹ̀nà sọ pé yes type ẹ̀ kọ́ wá pè wọlé sọ ẹ̀nà kémi àti ẹ̀kájọ wá sọ ẹ̀nà káwá ò bóyá Yíbò tó wà lẹ́gbẹ̀ẹ́ wà bí Yorùbá bóyá máa gbọ́ sọ ọmọ tó pè lẹ́nà ẹ̀nà nẹ́tíwọ̀kì yìí sáwọn yẹn dẹ́ wà ń bẹ báyìí sáwọn yẹn wà ń bẹ báyìí abẹ́wò bóyá ẹ̀nà sọ gbọ́ ẹ̀nà ẹ̀dọ́gbẹ́ máa share program ẹ̀ máa share rẹ̀ ìwọ tó bá gbọ́ ẹ̀nà pè wọlé àwọn èèyàn ti flash pè wọlé 090-20-17-19-99 090-20-17-19-99 ẹ̀ ká gbé hello abasa. Yes ta ló sọ̀rọ̀ láti ìlú wo. Ayọ̀ Ifá láti Èkó. Láti Èkó ṣé ẹ gbọ́ ẹ̀nà ẹ gbọ́ ẹ̀nà ẹ gbọ́ ẹ̀nà ẹni tó bá gbọ́ ẹ̀nà ni mo fẹ́ kó pè wọlé ẹni tó bá gbọ́ ẹ̀nà mo fẹ́ kí àwọn ọmọ kéékèèké kí wọ́n mọ nǹkan tó ń pè ní ẹ̀nà kí ló ń jẹ́ ẹ̀nà àwọn wo ni máa sọ báwo ni wọ́n ṣe máa sọ ẹ̀nà ìwọ tó bá gbọ́ Yorùbá dáadáa tó bá gbọ́ ẹ̀nà mo fẹ́ kó pè wọlé 090-20-17-19-99 ọ̀rọ̀ ìsítí ni mo fẹ́ kí àwa òbí mo fẹ́ ká síra wa létí ká tiẹ̀ máa sọ ẹ̀nà sọmọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó tiẹ̀ wá lè dí pátápátá kí Yorùbá wà ń bi tí kinní yẹn ti dí kọ́mọ yẹn wá sọ ẹ̀nà ṣé ẹ mọ̀ pé ẹ̀nà tó bá sọ yẹn ó máa yọ ọmọ yẹn abẹ́yìn ò mọ̀ ẹ mọ̀ kò sẹ́ni tó mọ ẹ̀nà ìwọ tó bá mọ ẹ̀nà ó yá máa share program yìí máa sọ pé yes tó bá mọ ẹ̀nà sọ pé yes tó mọ ẹ̀nà sọ ọmọ ẹ̀nà sí nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ mi bíbí ni sọ ọmọ ẹ̀nà ìwọ tó bá mọ ẹ̀nà jẹ́ kí n mọ̀ sọ pé yes tó bá mọ ẹ̀nà mi ò rí nǹkan kan wò ń bíbí o mi ò rí nǹkan kan wò ń bí mo fẹ́ wo àwọn tó bá mọ ẹ̀nà mo ti rí yes ìwọ tó bá wá gbọ́ ẹ̀nà ó yá wá pè mí wọlé ẹ jẹ́ kí àwọn èèyàn kọ́ mọ̀ nǹkan tó ń pè ní ẹ̀nà 090-20-17-19 yes ẹgbọ́ ẹ̀nà sọ ọgbọ́ ẹ̀nà ọ̀dà tàbá tí pé ò bá tí wọlé ìwọ tó gbọ́ ẹ̀nà ó yá farabalẹ̀ gbọ́ mi ò kí ni mo sọ táìpù nǹkan tí mo sọ yìí sọ ọkọ̀ gbọ́ngàn mi kan tí mo gọ́gọ́ wíńgí ìwọ tó ọkọ̀ bá gbọ́ kan tí mo gọ́gọ́ wíńgí yìí ìwọ gọ́gọ́ tá gẹ́gẹ́ bùgẹ̀ só gọ́gọ́ rí pé gẹ́gẹ́ jìíngí kákàrà jọ gọmọ nǹkan tí ìwọ gọ́gọ́ gbọ́ngàn ìwọ tó bá mọ̀ ó yá táìpù ẹ̀ ẹ̀nà nìyẹn gbọ́ mi sáwúsá lè gbọ́ àbí Yíbò lè gbọ́ ẹ má yẹ ká jẹ́ kí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ má yẹ ká yẹ kó parun èdè Yorùbá ò gbọdọ̀ parun Yorùbá pélédè gan Yorùbá ní èdè àti àṣà kí lẹ́nu ìyá kọ́ o kí ló kọ́ o kí ló
bẹ́ẹ̀ ni àwọn òbí ni àwa náà mọ̀ pé àwọn òbí ló fà á mọ̀ pé àwọn òbí ni òun náà ni mo sọ òbí ló fà èyí tó pọ̀ jù bíbẹ aago mélòó lọmọ ń lò níléèwé àkókò mélòó lọmọ ń lò níléèwé ẹ̀yẹ kájọ wò ó pátápátá rẹ̀ ó lọ láti aago méje ó pẹ́ ju àrírú ẹ̀rí ó dé láago méjì tó bá dé láago méjì èyí tó kù níbo ló ti máa lò ṣebí lé ni ó yá go and bring water go and carry your food kò sí ọmọ yá lọ gbóúnjẹ rẹ ó yá tó bá tẹ̀ wá dálẹ́ ẹ wá pe ọmọ jọ ó yá inú ilé yín náà ni ẹ jáde ẹ wá máa dánú ara yín dùn ẹ máa pàlọ́ fún wọn ṣùgbọ́n ẹ̀nà la fẹ́ sọ̀rọ̀ yìí lórí lọ́jọ́ tòní ẹ̀nà kí náà ń pè ní ẹ̀nà sí ọ̀kan pọ́pọ́ kan tí mo gọ́gọ́ wíńgí kí náà gọ́gọ́ pẹ̀kẹ́ ní ẹ̀gẹ̀gẹ̀ náà gàn ìgbà wo la gọ́gọ́ máa gọ́gọ́ lọ́gọ́ ẹ̀gẹ̀gẹ̀ náà gàn àwọn gọ́gọ́ ló máa gọ́gọ́ sọ ẹ̀gẹ̀gẹ̀ náà gàn ní kígbà àgàgà ogo ní sí Yorùbá gá ló gọ́gọ́ sọ ẹ̀gẹ̀gẹ̀ náà gàn ní àbí àgàgà Hausa gá ló gọ́gọ́ mi sọ ẹ̀gẹ̀gẹ̀ náà gàn ṣé ọmọ tó lè sọ ọ̀gán tí mo sọ sọ wà ìwọ tó ọjọ́ bí tó bá lè proof ara ẹ̀ pọ́n lè sọ pé wọlé ẹ jẹ́ kájọ sọ káwọn èèyàn tí ẹ fi lè mọ̀ pé torí ẹlòmíì ò gbọ́ ẹ̀nà rí ẹwà àwọn orin tá máa kọ ẹwà àwọn eré tá máa ṣe òun ẹ wò wọ́n ìgbà yẹn a máa kọ ni iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa orí láì láti máa kọ́ ní skul o níta máa tò lórí assembly láti máa tó awakọ̀ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò síṣẹ́ yóò máa jalè ǹjẹ́ sọmọ mọ́ nìsín ọmọ kan tó ń pè ní bọ́ọ̀kọ àlùbọ́ọ̀kọ yóò bọ́kọ rẹ àlùbọ́ọ̀kọ yóò bá ya rẹ àlùbọ́ọ̀kọ ọjọ́ mọ̀ á di ọwọ́ báyìí àwọn àti báyìí bọ́ọ̀kọ àlùbọ́ọ̀kọ yóò bọ́kọ rẹ àlùbọ́ọ̀kọ yóò bá ya rẹ àlùbọ́ọ̀kọ sọmọ tó mọ ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí ìdí ọ̀rẹ́ mi jẹ̀lá ń jòló ẹ má wọ ẹ̀yìn o wẹ̀wẹ̀ ẹ má sọ òfófó ǹjọ́ mọ̀ sọmọ mọ̀ ọmọ wo ló mọ̀ sọmọ mọ̀ ǹjọ́ bí gan mọ̀ òbí mi gan mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ń lo òyìnbó ẹ jẹ́ kí a máa kọ́ ọmọ wa ní èdè àti àṣà èdè ṣe pàtàkì àṣà dẹ̀ ṣe pàtàkì wọ́n máa sọdún ìjẹsù kí ló tó fi sọdún ìjẹsù wọ́n máa sọdún Ṣàngó kí ló tó fi sọdún Ṣàngó kì í ṣe bọ̀ wọ́n sì rántí ní àṣà àfẹ́ kí àṣà kó parun ni ẹlòmíì wọ́n máa bọ ẹgbẹ́ ẹlòmíì ò mọ̀ rárá ṣùgbọ́n wà lọ́wọ́ àwọn òbí yẹ ká kí àwọn ọmọ wa ẹ ká kí wọ́n mọ èdè ẹ ká kí wọ́n mọ èdè hello ẹ ká sọ o ẹ ká sọ nẹ́tíwọ̀kì ni o nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ mi nǹkan sáwọn èèyàn dé wà ń bẹ báyìí ẹ wo ẹ ká yẹ kí àṣà wa àṣà ṣe pàtàkì sẹ́yìn kan tá a máa ṣe prógrámù yìí a máa gbé sí alẹ́ a ó yẹ kí àwọn ọmọ kó wà lẹ́gbẹ̀ẹ́ wa òbí kọ̀ọ̀kan wà máa pè yóò wá máa béèrè hello ẹ ká sọ o láti ìlú wo ta ló bá wa sọ̀rọ̀ Ṣẹ́gun sọ̀rọ̀ láti Èkó. Láti Èkó kí lẹ fẹ́ ẹ fẹ́ dá sétò ṣé ẹ mẹ́nà ẹ gbọ́ ẹ̀nà dáadáa ó yẹ fi bá mi sọ̀rọ̀ kí n dá yín lóhùn. Èyí kí ti gbọ́ ọ̀kan tí mo gógó wíńgí. Gẹ́gẹ́ ní ìgbà àgbà. Ọkọ̀ máa kẹ́ gílùkù rẹ̀ gẹ́gẹ́ yíńgí. Ọgọ́yọ́.
ọkọ wọ́n ti jápa wọ́n rí bó jura wọn lọ wọ́n rí bó jura wọn lọ á ṣètò lọ́wọ́ àwọn kan ṣe nǹkan mi káìkáìkáìkáìkáìkáì ariwo jà lọ wọ́n bá ní ọmọ Ọ̀yọ́ làwọn ó wá kọ́ wọn lẹ́nu ìwọ náà pé tó bá gbọ́ ẹ̀nà ṣe pàtàkì ẹ̀nà ó lè yọ ọ̀yàn kúrò nínú ewu ọjọ́ ọmọ Yorùbá wọ́n dẹ̀ fẹ́ sí ẹni jàǹbá ọmọ Yorùbá dẹ̀ wà ń bẹ̀ ọwọ́ lọmọ lúwo ni wà lọmọ Yorùbá ni ọmọ Yorùbá ni ẹ bẹ́ẹ̀ ni ọkọ̀ ọmọ gèyè agẹ́gẹ́ mi ń gé ọ̀gẹ̀gẹ̀dẹ̀ kẹ̀kẹ́ sagẹ́gẹ́ nú mi ń gé ọtí bọ́nù torí ó ti gbọ́ pé ọmọ ìyá mi ọ̀dẹ̀ ṣàánú mi ń táwùsà ò nínú ọtí fi ẹ̀nà yẹn ọtí fi gbára rẹ̀ kalẹ̀ ọkọ̀ ọmọ ìyá gẹ́gẹ́ mi ìdájọ́ sagẹ́gẹ́ nú mi ń gé ọmọ gọ́gọ́ súnkẹ́ ọmọ gẹ́gẹ́ lé mi ń gé ẹ̀yẹn tó mọ gẹ́gẹ́ gúngún ọtí sọ pé ọmọ Ọ̀ṣun ni ẹ́ òun náà wájú ọmọ Ọ̀ṣun yóò pé ọmọ ìyá mi lélẹ̀ yóò wá sọ fún un pé ẹ̀wọ̀ ẹ̀ka fún ilé lẹ́nà ẹ̀ka lọ bò mí. fúdi èyí àṣà ọ̀rọ̀ ìṣe ilẹ̀ Yorùbá ó ṣe kíni ó ṣe pàtàkì dáadáa. ẹ wo yẹ ká pàdé lálẹ́ òní dáadáa mo fẹ́ ká ọmọ kéékèèké kan wà ń bẹ̀ ṣẹ̀pọ̀ wà ń skul báyìí ṣùgbọ́n ibi tó wọ́pọ̀ sí jù ọwọ́ àwọn òbí ni o ọwọ́ àwọn òbí ni o òbí mi ò mọ oríkì ọmọ rẹ̀ ń táwọn máa ṣe ní ìsinmi pé a máa ráwọn tó máa kọ́ ẹ̀bùn fún wa a wà ní kí òbí àtọmọ wà ń bẹ̀ kí òbí wá pè kán wá gbé fọ́mọ tọwọ́ tó bá ti mẹ́nà sọ a máa bùn ní nǹkan a lè bùn dátà kò sí nǹkan tá a lè bùn wọn a máa bẹ̀rẹ̀ lálẹ́ a lè mọ́ bẹ̀rẹ̀ lálẹ́ òní ṣùgbọ́n bó kò sí yẹn tọ́lọ́run a bẹ̀rẹ̀ lálẹ́ òní a máa bẹ̀rẹ̀ lálẹ́ òní tá a fi lè gbádùn ara wa dáadáa a dẹ̀ máa pè wọlé a free ẹ jẹ́ kí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ jẹ́ ká padà sórí rẹ̀ ẹ jẹ́ ká padà sórí àṣà ṣe pàtàkì ó dẹ̀ ṣe kí ni ó ṣe kókó ẹ máa bí share program ẹ ká pàdé lálẹ́ bí ogun ṣe ń jẹ tọ́lọ́ mọ́ ẹ̀kọ́ mẹ́sùn tó bá ti sùn jí jókòjókò ẹ̀nà ìwọ́n tó bá gbọ́ ẹ̀nà tó bá lè sọ ẹ̀nà dáadáa bókò ṣe ń jẹ tọ́lọ́ máa fún ẹ ní 1 gig kò bá ṣe MTN lọ́lọ́ kò bá ṣe Glo lọ́lọ́ máa fún ẹ ní 1 gig bí ogun ṣe ń jẹ tọ́lọ́ ẹ ká pàdé lálẹ́ dátà la fẹ́ pín lálẹ́ òní dátà la fẹ́ pín lálẹ́ òní ẹ jẹ́ ká pàdé bí ogo ṣe ń jẹ tọ́lọ ẹ jẹ́ ká pàdé ẹ wo ẹ máa share program yìí ẹ share rẹ̀ dáadáa ẹ share ẹ dẹ̀ máa like ẹ ọ̀rọ̀ ìsítí lórí ọ̀rọ̀ Yorùbá ń lè tó.